Mo fẹ́ kí gbogbo wa kí a farabalẹ̀. Mo ṣe ètò kan ní àná lórí ìkànnì yìí, ohun tí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party àti Alhaji Oríyọmí tí ó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ Accord nípínlẹ̀ Ọ̀yọ́, tí mo mú wá fún yín pé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ Accord wọ́n ṣe ìkìlọ̀ lágbára fún Alhaji Oríyọmí Hamzat. Mo wá padà rí fídíò kan tí mo wò pé ó yẹ kí n mú wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kí ni fídíò yẹn dá lé lórí? Kí ni fídíò yẹn ń ṣàlàyé? Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. Yemẹtu láwà níbi tí olú ilé ẹgbẹ́ Accord wà ní Ìbàdàn. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. tó dẹ̀ tí wá di pé wọ́n wá nífẹ̀ẹ́ ẹgbẹ́ Accord dáradára báyìí àti àwọn tá a dúró níbí gbogbo wa. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. Ẹ jẹ́ ká ṣe wa ní òṣìṣú ọwọ́. Ẹ jẹ́ ká ṣe ra wa ní Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò ní ìpínlẹ̀ Ògùn tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjínipa tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire. Ẹ jẹ́ n kọ́kọ́ mú fídíò tí ẹgbẹ́ Accord wá fún yín náà ká tó tẹ̀síwájú. A mọ̀ pé abiyamọ ni gbogbo yín, ọwọ́ ìfẹ́ tẹ́ fi tẹ́wọ́ gbà wá nígbà tá a dé. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọwó kájọgbọ́ kí n tó wá mú ọ̀rọ̀ tí arákùnrin kan sọ, ìyẹn pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́, òun lẹ ti rí tí a mú wá fún yín yẹn. Ẹ jẹ́ ká wo, mo fẹ́ kí a farabalẹ̀ ká wò ó ká gbọ́ fídíò eléyìí tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò
àti tẹlifíṣàn tí ó fi sọ ìwòye àti èrò títí ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìjínipa tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, àti bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe tẹ bàálù létí tí ó gbéra tó lọ síbi ètò ìdìbò abẹ́nú láti yan ẹni tí ó máa jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC létò ìdìbò ọdún 2027, àti bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe wáyè láti lọ sí ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ìjọba ìbílẹ̀ Oríire, kọ́kàn tiẹ̀ fojú kan àwọn ẹbí, àwọn òbí, àwọn èèyàn tí wọ́n jí àwọn ọmọ wọn gbé àti àwọn ẹbí wọn, kọ́kàn tiẹ̀ yà kí wọ́n kó bá wọn kẹ́dùn, kó sì sọ ọ̀rọ̀ ìtùnú sí wọn. Gbóhùnsáfẹ́fẹ́ yìí wá ní n tó burú jáì ní o, n tó ṣẹlẹ̀ yìí túmọ̀ sí wípé àwọn adarí wa, àwọn aṣíwájú wa wọn ò ní ìtara ọmọnìyàn lára, àtàwọn ọ̀rọ̀ míì tó sọ. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ lórí ìwòye àti èrò ti agbóhùnsáfẹ́fẹ́ yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú fídíò yìí wá fún wa, ká wò ó, ká gbọ́ gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé. Tá bá wá gbọ́ tán, kẹ́ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn kí n mú wá fún wa lórí ọ̀rọ̀ tó sọ. Ó yá, ẹ jẹ́ á lọ, ẹ jẹ́ á jọ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nídìí ìṣàkóso ní Nàìjíríà, governors, president àtàwọn tó kù, eré 2027 ó jẹ wọ́n lógún ju ẹ̀mí àwa ọmọ Nàìjíríà lọ. Ẹlẹ́rìí kílẹ̀ tún wá pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ. Lénìí, President Bọ́lá Ahmed Tinubu kúrò ní Àbújá, wọ́n wá sí Èkó torí wípé APC wọ́n ṣe presidential primaries across the whole of Nigeria ní gbogbo world. Lénìí, President Bọ́lá Tinubu was there personally, wọ́n rán yàn lọ síbẹ̀ torí Yorùbá ti sọ wípé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àkì fi rán ọmọ ẹni. And the president did not go alone. He went with his wife, Senator Olúrẹ̀mí Tinubu, First Lady. I saw Ṣèyí Tinubu, the president's son. Bóyá àwọn ọmọ president míì tún wà níbẹ̀. So àwọn àtàwọn family wọn wà níbẹ̀. Now, issue kan ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ like 4 or 5 days ago. Táwọn kidnappers tí wọ́n kidnap àwọn teachers kan ní Ọ̀yọ́ state àtàwọn students tí wọ́n tún gé ìkan lára àwọn tí wọ́n kidnap mathematics teacher tí wọ́n gé lórí. I would have expected that President Tinubu to stop by in Ọ̀yọ́ state láti personally meet àwọn family man tí wọ́n behead yẹn. Honestly speaking, if I were President Bola Tinubu, nǹkan tí máa ṣe nìyẹn. How many kilometers ni láti Ọ̀yọ́ sí Lagos state? But president lè kúrò ní Abuja, wọ́n lọ sí Èkó níbi tí ẹgbẹ́ wọn ti ń ṣe primaries, wọn ò lè dúró ní Ọ̀yọ́ state kí wọ́n tiẹ̀ empathize pẹ̀lú àwọn family man tí àwọn kidnappers tí wọ́n bẹ́ lórí. The same thing occurred ní bíi 2 months ago nígbà tí issue kan ṣẹlẹ̀ ní Jos ní Plateau state. President lọ síbẹ̀, but to everybody's surprise, president ní láti dúró ní airport. Wọ́n ní kán lọ kó àwọn family yẹn wá káwọn wá bá wọn sọ̀rọ̀ nínú airport. Wọ́n tún kánjú wípé in the next 30 minutes I have to leave. That was too bad. Àti ẹ̀gbọ́n wípé wọ́n tiẹ̀ lọ yẹn. Eléyìí kó tó di wípé wọ́n attend sí politics, Ọ̀yọ́ yẹn ló yẹ kí wọ́n kọ́kọ́ lọ. Kí wọ́n lọ visit àwọn family ẹni yẹn. Lóòótọ́ kò mú ẹni tí wọ́n ti bẹ́ lórí kò mú padà o. But at least wípé odindi president ìlú ó wá síbẹ̀ láti wá kí wọn should mean something to the family. Even tí president bá wá later lọ after primaries kan lọ ṣe, kò sí nǹkan kan tó show ju wípé the president is more interested in his re-election or in politics than the lives of Nigerians. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ wípé nǹkan kan wrong nínú bí president ṣe lọ síbi primaries ẹgbẹ́ òṣèlú wọn, especially tó jẹ́ wípé àwọn gangan náà ni wọ́n ń contest nínú primaries yẹn.
but pẹ̀lú irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìjẹta àbíjẹrin yẹn, I expected that Ọ̀yọ́ state ló yẹ kí president kọ́kọ́ lọ kó tó di wípé wọ́n gba ibi primaries yẹn lọ. Ìyẹn á jẹ́ káwa ọmọ Nàìjíríà ká tiẹ̀ ní sense of belonging wípé ohun tó ń ṣe Abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe, wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó kan àwọn tí wọ́n ń rúlu wa náà. I think the most important job of any government in power should be the protection of lives and properties. Èmi ṣáà mọ̀ wípé ẹni tí gún lé ó máa rọ́jú, ó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run náà, báyìí kan ló ṣe máa rí lọ. Ṣùgbọ́n tá a bá rò tó ọ̀rọ̀ nílẹ̀ tá a bá lè sọ ẹ̀ṣẹ̀ ni. òun náà ni ẹ̀yin náà ti gbọ́, òun lẹ ti rí tí a mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí arákùnrin agbóhùnsáfẹ́fẹ́ tí ó ṣàlàyé nínú fídíò yẹn. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wá gbọ́ tí wọ́n rí fídíò yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí fi èrò àti òye tí wọ́n sọwọ́ lórí ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ? Mr. Àbáyọ̀mí Olúwakẹ́mi, wọ́n ní òpònú ẹ̀dá ní ẹ́, owó social media ló fi tó gbà ló fi ń sọ rádaràda lẹ́nu. Àwọn ológun tí Tinubu fún láṣẹ tí wọ́n ṣiṣẹ́ takuntakun ò rí yẹn sọ. Olóṣì, bóyá Tinubu ni kó wọ igbó lọ fúnra rẹ̀. Ọ̀rọ̀ tẹnìkan nìyẹn. Àmùdá Margaret, àwọn ní I really don't know how we get to this in this country. No human sympathy. This is so sad. Prince Akínwálé Ọlọ́ládé, wọ́n ní he is a failure. Okay? Praise Jah, wọ́n ní from Lagos, this is nice and interesting talk. Keep it up, the good work you are doing. Love is the greatest. Okay? Adérẹ̀mí Sákírù, wọ́n ní brother, thank you so much, sir. Adékọ̀yà Ibrahim, àwọn ní bàbá, you are absolutely 100% right. Olúṣọlá Azeez, wọ́n ní true talk, God bless you. Adéyẹmọ Colenius, wọ́n ní I did not vote Tinubu in the last election. Thank God, my reason was justified. I said it that he has no ambition. He was just going there to just be president. Rasheed Olúbàdàn, wọ́n ní you said it all. Rauf Kamilu, wọ́n ní second terms ló jẹ gbogbo wọn lógún ju ẹ̀mí àwọn aráàlú lọ. Ọlọ́run á dá gbogbo wọn lẹ́jọ́, because the purpose of government in every country all over the world is to protect life and property. TK Ọlámídùn, wọ́n ní gbogbo wọn tí wọ́n wà ìgà, gbogbo wọn ti wà ìgà because torí 2027 Ọlọ́run ọba kò ní jẹ́ kí èmi àti yín ọba lọ o. Olúwatósìn Ayọ̀mídé, wọ́n ní gbogbo nǹkan tí wọ́n jù kò sí iṣẹ́, gbogbo nǹkan tí wọ́n jù kò sí iṣẹ́, kò sí iná, petrol tún wọ́n, kò sí iṣẹ́, ilé tí wọ́n jù, àwọn bandit tún ń pa àwọn ènìyàn bí adìẹ, kí Ọlọ́run gbà wá o. Yèyé Oge, wọ́n ní wọ́n lè rí ibẹ̀ yẹn lọ àti wọlé ìbò lẹ́ẹ̀kejì ló jẹ wọ́n lógún jùlọ. Ẹ̀mí àwa mẹ̀kúnnù kò jọ wọ́n lójú. Àlàbí Rasheed, wọ́n ní gbogbo ẹni tó bá ti bú bàbá tó ń sọ yìí, gbogbo irú ẹni bẹ́ẹ̀ kankan náà ni wọ́n. Okay? Bọ̀dá Kọ́láwọlé BK, wọ́n ní lovely expression brother, but my question is kí ló dé tí wọn ò gbà kí Ìgbòho wọ igbó láti flush àwọn bandit tàbí Ìbà Gani Adams. Rọ́bìù Sàkáríyà, wọ́n ní ó mà ṣe o,
ajá tí yóò sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Ayọ̀mídé Adémọ́lá wọn ní Mr President ò ní lọ ibẹ̀ nítorí wípé wọ́n fi àwọn ọmọ ọlọ́mọ ṣe ètùtù second term ni. Rárá o, rárá àgbà yẹn. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n sọ wá gẹ́gẹ́ bí àṣemúwá fún yín yẹn. Ẹ má gbàgbé pé a máa ń sọ fún yín pé èrò àti òye kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ láwùjọ. Bó oríṣiríṣi lọ́dọ̀ ti yín, ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ wípé ohun tí kò dára tó òun ni bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, bí wọ́n ṣe gbéra látàbújá lọ sílùú Èkó láti lọ kópa nínú ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC lórí ẹni tí yóò jẹ́ candidate fún ipò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027 léyìí tí àwọn náà sì jẹ́ olùdíje. Ìpè tí ààrẹ ò wá ráyè tí wọn ò rò pé ó yẹ o káwọn kàn ti ẹ̀yà sí ọ̀dọ̀ àwọn ẹbí, àwọn òbí, àwọn èèyàn tí wọ́n jí gbé sá lọ, táwọn bandit jí gbé sá lọ tí wọ́n pa ní ìjọba ìbílẹ̀ Oríire, pé ìrìn àsìkò wo ló fẹ́ gbà wọ́n láti dúró nípínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe àbẹ̀wò ẹpẹ̀lẹ́ abẹ́yìn kẹ́dùn sí àwọn èèyàn tí wọ́n jí èèyàn wọn gbé, pé ohun tí ó kù díẹ̀ káàtó ni. Kí lè rò tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà ó, á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Thank you. God bless you. Social media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi fara sajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. social media concept níbi gbogbo nígbàkúgbà.